Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ó ní láti ní ọgbọ́n, kó ní àgbọ́yé, kó ní àròjinlẹ̀ kó tó lè wo program mi. Kò kí ń ṣe gbogbo ẹni tó ní ọgbọ́n ló láròjinlẹ̀. Ẹlòmíì kàn ní ọgbọ́n lásán ni, kò ní àròjinlẹ̀. Ẹlòmíì tó tún wá ní àròjinlẹ̀ kò tún ní àgbọ́yé. So ọ̀tọ̀ ni ọgbọ́n, ọ̀tọ̀ làgbọ́yé. O lè máa bá èèyàn sọ̀rọ̀ nígbà míì kó ní pé ṣó gbọ́ ẹ? Á dẹ̀ ní pé òun gbọ́ ẹ. Wà wá ní ṣó gbọ́ mi yé? Wà wá ní àgbọ́yé. Ọ̀rọ̀ nípa òòṣà ìbejì tí à ń pè ní twins. Òòṣà ìbejì tí à ń pè ní twin. Ọlọ́gbọ́n o, olóye o, ṣẹ rí ní ilẹ̀ kóòtù òjíire, mo máa ń sọ ní gbogbo ìgbà pé a ti jẹ́ kí ẹ̀sìn àti western education àti civilization a ti jẹ́ kó gba àṣà àti ìṣe wa dànù. Kiní yẹn dẹ̀ affect so many home, so many background, so many family. Ẹ rí, ta ló mọ oríkì èjìrẹ́ tán máa ní wíníwíní lójú orogún, èjìbọ̀rọ̀ lójú ìyá ẹ̀, ọ̀kan ò bá bí, èjì ló wọlé tọ̀ mí, kìmí kí n bẹ́ ẹ relé, búmi kí n bẹ́ ẹ relé, kìmí kí n padà lẹ́yìn ẹ. Ọ̀bẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ tìgbẹ́kẹ́ṣẹ́, ó bẹ́ sílé alákìísà, sọ alákìísà donígbá aṣọ. Ṣẹ rí àwọn ìbejì tẹ́ ẹ̀ ń wò yẹn, oríṣàdá ni wọ́n. Ní ilẹ̀ Yorùbá, a ní òrìṣà ìbejì because it sound idol, it sound evil, it sound shiriku. Torí ẹ̀ lẹ ṣe pa àṣà àti ìṣe wa dànù. Ìwọ tí ò ń wò mí yìí, tí o bá jẹ́ ìbejì, àbo ní ìbejì lọ́mọ, àbo ní ìbejì lẹ́gbọ̀n, àbo ní ìbejì lábúrò, àbo ní ìbejì ní around ẹ, ẹ má tìtorí pé ẹ gba ẹ̀sìn, má tìtorí ẹ̀sìn tẹ gbà kí ẹ má ṣe ẹ̀tọ́ tí ó yẹ kẹ́ ṣe fún àwọn ìbejì. Ṣẹ rí ní ilẹ̀ kóòtù òjíire, nípasẹ̀ pé àwọn ìbejì jẹ́ òrìṣà, ẹni tí òrìṣà dá ní àwọn ìbejì, wọ́n ní má ṣe ilé ayé ló ń gbé, tó bá ti ṣe ó di àjùlé ọ̀run. Bẹ́ẹ̀ ni, wá wò ó, òun ló kọ́kọ́ rí. Àwọn bàbá wa ti ní ìlànà àti bọ́n ṣe máa ń ṣe àwọn ìbejì, but nítorí western education àti àkàrà ojúde baba tiwa tí kò kí ń ní iyọ̀. Tí ẹ bá lọ wò ó, tí wọ́n bá bí ìbejì, whether ọkùnrin kan, obìnrin kan, obìnrin kan, ọkùnrin kan, obìnrin méjì, ọkùnrin méjì, tí wọ́n bá bí àwọn méjèèjì, ibi ọmọ ìbejì méjèèjì, ó ní bọ́n ṣe máa ń sin ibi ọmọ ìbejì. Tí kan bá dúró, tí kan padà, ó ní bẹ́ẹ̀ ṣe máa sin ibi ọmọ wọn. Bẹ́ẹ̀ ni, táwọn méjèèjì bá padà, ó tún ní bẹ́ẹ̀ ṣe máa sin ibi ọmọ wọn. Kíkọ́ ni mímọ̀. Ẹ má pè nǹkan ní superstition. Ẹ má sọ pé nígbà tójú dúdú nìyẹn, ìgbà táwọn bàbá wa ò mọ̀ nìyẹn. Má ṣe ilé ayé ló ń gbé, tó bá ti ṣe ó dàjùlé ọ̀run. Ó ní nǹkan tán máa ń ṣe tí wọ́n bá bí ìbejì. Mo gbọ́ nínú program kan, àwọn àfáà kan ní ṣíríkù ni kán máa ṣẹ̀wà ìbejì, kiní kan ọlá tó yẹ kẹ́ gbé fún Ọlọ́run, ẹ̀ ń gbé fún òrìṣà ìbejì. Àfijù ọmọ tó ń gbàkúnlẹ̀ ìyá ẹ̀, àbàmì ọmọ tó ń gbàdọ̀bálẹ̀ baba. Òrìṣà ni wọ́n. Ṣé ẹ̀ mọ oríkì wọn ni? Ọ̀bẹ́kìṣì-bẹ́kẹ́ṣẹ́. Ó bẹ́ sílé alákìísà, ó sọ alákìísà donígbá aṣọ. Wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀, ọ̀kan ò bá bí, èjì ló wọlé tọ̀ mí. Yèyé, kò sí bó ṣe lè plan ẹ o, tọ́lọ́run ò bá fún ẹ, o ò lè bí o. No be by Islam, no be by Christianity, no be by Ifá. Òrìṣà kan ni wọ́n. Ẹni tí òrìṣà dá, òun làwọn ìbejì. Òrìṣà kan ni wọ́n lọ́tọ̀. So nǹkan tí òrìṣà wọn bá ń gbà, ẹ gbọ́dọ̀ fún wọn. Ìwọ bí ìbejì, torí pé o ò cherish ìbejì yẹn, o mú kan lọ sí Amẹ́ríkà, o fi kan lẹ̀ l'Ékòó,
ó mú kan lọ sékòó, ó fi kan lẹ̀ sílùú, ó mú kan lọ sí Lẹ́kí, ìkan ń gbé lábúlé. Ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín nípa nǹkan tí ẹ mọ̀ nípa àwọn ìbejì lénìí tó dẹ̀ jẹ́ pé nítorí pé bóyá ẹ̀sìn àti western education àti civilization ló jẹ́ kẹ́ kà kún fún. Tí wọ́n bá pe èèyàn ní èjìrẹ́, especially tó bá jẹ́ pé ọkùnrin làwọn méjèèjì, ní ijọ́ tí Táyé bá ń ṣe ìgbéyàwó, inú Kẹ́hìndé ò ní dùn. Ní ijọ́ tí Kẹ́hìndé bá ń ṣe ìgbéyàwó, inú Táyé ò ní dùn. Ẹ gbọ́dọ̀ jọ ṣe fún wọn lọ́jọ́ kan náà ni. Tó bá wá jẹ́ pé Táyé lọkùnrin, Kẹ́hìndé lobìnrin àbí kan lobìnrin kan lọkùnrin, níjọ́ tí ìkan bá ń lọlé ọkọ àbí tí kan fẹ́ fẹ́yàwó, nìkan ò ní dùn. Ṣé mọ bond? Ṣé mọ nǹkan tó pa àwọn méjèèjì pọ̀ láti òde ọ̀run? Ṣé rí èjìrẹ́, 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 èjìrẹ́ aráàṣokùn. Tí ẹ bá mọ oríkì àwọn ìbejì, ìwọ tó bá mọ oríkì ìbejì délẹ̀, wàá mọ̀ pé ẹni tí òrìṣà dá ní àwọn ìbejì, òrìṣà kan ni wọ́n ní ilẹ̀ Yorùbá tó jẹ́ kí a ṣe another topic fún wọn generally. Tó jẹ́ pé ó yẹ kíyàn lọ máa ka, kíyàn lọ sí kọ́ọ̀sì nípa nǹkan tó ń pè ní òrìṣà ìbejì. Ọlọ́run ó ní ìtàn, ó ní àṣà, ó ní ìṣe, ó ní nǹkan tó bí oríkì wọn. Ẹ̀dùnjọbí, oríkì kò kí n ṣe gbogbo oríkì ìbejì gan làwọn èèyàn mọ̀. Ọlọ́run, ìbejì, ìbejì, òrìṣà ìbejì. Torí ìwọ tí o bá ní ìbejì, àbí ìwọ tó fẹ́ ìbejì lọ́kọ, àbí ìwọ tó fẹ́ ìbejì láya, àbí ìwọ tó ní ìbejì lẹ́gbọ̀n, àbí ìwọ tó ní ìbejì lábúrò, àbí ìwọ tó ní ìbejì lóko ọ̀run, àbí ìwọ tó jẹ́ pé táyé ẹ ó ti padà, wọ́n máa ń sọ fún yín pé lọ bẹ́ẹ̀ ra aṣọ, lọ bẹ́ẹ̀ ra bàtà. Tí àwọn òbí ẹ ò bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe, wọ́n á máa lé láyé yìí ò ní bà. Torí ẹnìkejì yẹn ò ní fi ẹ́ lẹ̀. It's not an imagination, kò ń ṣe superstition. Ẹ lọ ka ìtàn tó rọ̀pọ̀ mọ́ òrìṣà ìbejì. Òrìṣà ni wọ́n, ẹni tó ríṣà dá ni wọ́n. Ó ní nǹkan kan ló bí àdéhùn àwọn méjèèjì nígbà tó ń bọ̀ wá sí ìkọ̀lé ayé. Ó ní nǹkan tó bí tó jẹ́ odù, tó jẹ́ àdéhùn láàrin àwọn méjèèjì. Tó fi máa ń sọ pé Kẹ́hìndé, Akẹ́hìndé gbẹ̀gbọ́n, Kẹ́hìndé ló ní kí Táíwò lọ sílé ayé kó lọ tọ́ ayé wò. Tí Táyé bá wá fún Kẹ́hìndé ní feedback pé ayé dùn ní Kẹ́hìndé máa ṣe wá, lọ́ fi ń pè lákẹ́hìndé gbẹ̀gbọ́n. But ó ju imagination yẹn lọ pé kí ló dé táwọn máa jà pé Táyé máa lóhùn lẹ̀gbọ́n, Kẹ́hìndé máa lóhùn lẹ̀gbọ́n. Kẹ́hìndé ni òun la Kẹ́hìndé gbẹ̀gbọ́n, òun ló ní kí Táíwò lọ ilé ayé kó lọ tọ́ ayé wò wá. Tí Táíwò bá sọ pé ayé ò dùn, Kẹ́hìndé ò ní wá. Lọ́ máa fi ní kejì ò dúró, ìkan padà, ìkan la rí. But àwọn méjèèjì padà wá sí ayé, ó bí wọn. O mọ̀ pé òrìṣà ló bí. Àwọn tó rí ṣàdá ló bí. Nǹkan tó lówó ń wá tí ò rí. Nǹkan tó ní ẹni tó yẹ pé ó ní fún, ó ní ìkọ́nà tó yẹ pé ó ní owó, ó ní ọlá láti fi tọ́ àwọn méjèèjì. Elédùmarè ò ní fún wọn. Lọ́ fi ní pé bú mi kí n bẹ́ẹ̀ relé, kí mi kí n padà lẹ́yìn ẹ̀. Ọ̀bẹ kìṣì bẹ́ kẹ́ṣẹ́, ó bẹ́ sílé alákìsà, ó sọ alákìsà dónígbà aṣọ. Ọ̀kan ọ̀bá bí èjì ló wọlé tọ̀ mí. Wíníwíní lójú orogún pé kí ló bí gan, kí ló bí, kí lè léṣẹ́ ọmọ ló bí ni. Ìdìbọ̀rọ̀ lójú ìyẹ́ ẹ̀, ẹni tó bí nǹkan ló mọ̀ pé òun bí ìbejì. Ìbejì, òrìṣà kan ni wọ́n. Tọ́pìkì ìbejì náà máa gùn gan, ó máa gùn gan. Muslim, Christian àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe pátá, ẹ má jẹ́ ká pa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá dànù nítorí pé a gba ẹ̀sìn. Láàárín èmi àti ẹ, lé sí mi, lé sí ẹ, ìbejì ni ẹ̀, ìbejì làwọn ẹ̀gbọ́n ẹ̀, ìbejì nìyá tó bí ẹ lọ́mọ, ìbejì gangan làwọn ọmọ tó bí. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Ṣé òun ṣẹ̀tọ́ ìbejì lórí àwọn ọmọ yẹn, àbí nítorí pé o ti gba ẹ̀sìn, o ti gba ìpè lọ́dọ̀ Ọlọ́run, o wá rò pé kò dáa? Nǹkan tó ju aláìgbọràn rí ojú ẹ máa rí o. Ọlọ́run, kò sí nǹkan tó ń jẹ́ superstition nínú ọ̀rọ̀ Yorùbá. Wọ́n ní pé ọmọdé búrókò ó bojú ẹ̀yìn, òjò kọ́ lolúwéré ń pa ni o. Iye ogún ọdún a máa gbóná fẹlifẹli. Má ṣe ilé ayé nígbà tó bá ṣe ó dàjú lé ọ̀run. Ìbejì, ọ̀rọ̀ àwọn ìbejì, torí ó ju, tí ẹ bá wo ìṣẹ̀dá tí Ọlọ́run dá àwọn èjìrẹ́, àwọn méjèèjì, ẹ máa rí pé àwọn kan wà tí orí bá ń fọ́ Táyé, orí máa fọ́ Kẹ́hìndé ibi tó wà. Tí Táyé ò bá ti rí ṣe, kò síbi tí ẹ fẹ́ fi Kẹ́hìndé sí nílé owó, Kẹ́hìndé náà ò ní rí ṣe. Tí Kẹ́hìndé bá wá rí ṣe tó ń rówó ná,
tí Káyé ò bá ṣe nǹkan tó yẹ kó ṣe, owó yẹn ò ní mọ́ lọ́wọ́ Kẹ́hìndé. Ẹ má máa pè nǹkan superstition. Tí ò bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe, bóyá ìbejì ni ẹ́ o, tí kan ti padà, ó ní nǹkan tó yẹ kó ṣe ńlẹ̀ Yorùbá. Ìwọ tó bí ní ọjọ́ méjì, tó jẹ́ pé ìwọ tó bí ọmọ, tó bí ìbejì, t'Ọlọ́run fi ìbejì ta ẹ́ lọ́rẹ, ó ní bó ṣe máa ń sin bí ọmọ ìbejì, ó ní bó ṣe máa ń ṣe fáwọn ìbejì. But nítorí pé o ti gba ẹ̀sìn, ẹ̀sìn tí ẹ ò gbabẹ̀, mi ò ní kó má ṣe bẹ́ẹ̀ o, but nǹkan tójú aláìgbọràn lójú ẹ máa rí. Òrìṣà làwọn ìbejì, òrìṣà ìbejì, òrìṣà ìbejì. Mò ń bọ̀, mi ò tíì dé.